Money mi ò ṣe mọ́ máa lọ. I want divorce. Mi ò ṣe mọ́. Jọ̀ọ́ máa ẹbí bá dẹ̀rọ̀. Gbogbo nǹkan tí mò ń sọ fún á lè yé. Misunderstanding lásán ni wọ́n lájọ. Ìwà títa ni. Ìwà títa ni ọ̀rọ̀ wọn náà bá sọ. Wọ́n ní mi ò ṣe mọ́ sẹ́ẹ̀. Down! Enough, both of you. Enough. Mr. Cole, Sherry, it is normal for a couple to have misunderstanding. And in all my years of experience, almost 12 years of experience, I've handled a lot of cases. Àwọn case mi wà tó jẹ́ pé tó bá gbé déwájú mi báyìí, mo máa ti rò bóyá kò sí remedy ni. But one way or the other, we are able to arrive at a conclusion. Àti ìyàwó wa dẹ̀ ṣe kíni wá gbọ́ra wọn yé. Sherry, I think both of you need to calm down. Kó ṣe bẹ́ ṣe bẹ̀rẹ̀ lélẹ̀. Exactly. I am sure that it's just a little misunderstanding. Àìgbọ́ra yín yé òun ló fà gbogbo tó ń ṣẹlẹ̀. Mrs. Adebayo. Yes, ma'am. Ṣé bẹ́ gbọ́ gbogbo tó kọ yín sí? Bẹ́ẹ̀ni. Kí lẹ̀yin fi òwò fà kí ló dé? Iṣẹ́ yìí náà fẹ́ divorce. Let me even ask you like that. Do you also want a divorce? Yerima, I love my husband. And I don't love you anymore. Excuse me, ẹ jẹ́ kó sọ̀rọ̀ tiwọn náà. Inú ló ń bí. Òun náà mo ṣe bẹ̀yìn pé kẹ́ lè bàbá mi bá sọ̀rọ̀. Torí mo mọ̀ pé ó máa gbọ́rọ̀ sí yín lẹ́yìn. Look, madam. Torí relationship tó wà láàrin wa. Òun ló jẹ́ kí n fún yín ní ọ̀nà tí mo fún yín. I don't want any counselor in my life. I don't want any counseling in my marriage. All I want is divorce. Yes. But why? Torí tá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà, ibi pẹlẹbẹ ló máa fi nílẹ̀. So, I want divorce. I've heard yours. Mrs. Adebayo. Sherry, I think at this point, both of you would need like a mini vacation. Okay? Yeah. Any that kúrò ní environment te wà yìí, go somewhere serene, somewhere quiet, somewhere that ẹ̀yin méjèèjì ẹ lè gbọ́ ara yín dáadáa. It's going to be peaceful for both of you to be in a new environment, or rather a different environment. Okay. It will help you bond again, afresh. The reason I'm saying this is because mo believe pé kì í ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ family yìí. You what, almost 5 years marriage or how many years now? Bẹ́ẹ̀ni ma. And mo dey believe pé you started your home with love, peace, and harmony. And I believe that you can revive that in your home. It doesn't have to end in divorce. Ṣọ̀rọ̀ tí mo ń sọ yé yín. Bẹ́ẹ̀ni ma. Ẹ ní ìdàtí gbọ́ra yín. Communication is key. I always hammer this to every couple. Communication is key. Ṣẹ́rí bó ṣe wà yìí, there must be something that is infuriating him. Tó ń cause wọn àti wà scuffled by. And you need to understand what that is. Ṣọ̀rọ̀ mi yé yín. Ìgbọ́ ṣe lóòótọ́ ni. Lóòótọ́ la bẹ̀rẹ̀ pẹ̀lú love, peace, and harmony. Yes, but babe. Tell her how we started. No. How we started with love, peace, and harmony. Tell her. No, ní láti máa sọ gbogbo past, because past is past. And to you, past is past, but to me, past is not past. Make they don't die. I don't tire. Customer. I want to buy now. Hey, Customer, look at me now, customer.
ìkókó náà ní wà wọ́n. Sọ́wọ́n ò ní ká sọ èyí kó ló lé mi, èyí kó lé mi. Ọba kọ́mọ́ kọ́ yẹ jàre, adáyé kó kí ló ṣẹlẹ̀ ọmọ wa káwa. Ọláyé ní ìfẹ́ ìjọ, kọ́mọ́ kọ́ yẹ jàre. Ọbẹ̀ ìjọta ọ̀jọ̀ta, kọ́mọ́ kọ́ yẹ. Ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà? Ọ̀gá, ilé ti bàjẹ́ jẹ́ kí ló ṣẹlẹ̀ náà? Ó pọ̀ síbi, ó pọ̀ ń bí, ó pọ̀ ń waste time. Wait up. Give me all this one now. Look at what I've done this one now. Where are they going for like this? You're not bad dog. What if you're not the problem? They're not the real problem. Wow. Madam, mo believe pé mo ti try, mo ti rescue yín kúrò ní danger zone. So, ẹ lè bọ́lẹ̀. Hey, bọ̀dá ẹjọ́ ẹ torí Ọlọ́run, ayé yín ò ní bàjẹ́. Ẹjọ́ ẹ ní sórí burúkú, ẹ má jẹ́ bọ́lẹ̀ bí. Ẹ̀yin náà ẹwẹ́ gbogbo wájú yẹn gbogbo ẹ̀ ló dúdú. Gbogbo yẹn sì lè wá bẹ́ yẹn, gbogbo bẹ́ẹ̀ ṣe dúdú yẹn ó sì lè bọ́ bẹ́ẹ̀ dání kó pamọ́ síbẹ̀ kó má lọ gún mi pa. Ká ní bọ̀bọ̀ tẹ̀ ń sọ pé ó fẹ́ pa yín, ó fẹ́ pa yín. Kí lẹ̀yin ṣe fún bọ̀bọ̀ tó fẹ́ pa yín? Àbí ẹ ṣáà lè má ṣe ọkọ fún kéèyàn kọ́ fẹ́ pa yàn. Kí lẹ ṣe mú tó fẹ́ pa yín? Ṣe rí ẹ wò ṣe bí mo ṣe wà yìí escort ni mi. So bọ̀bọ̀ yìí ó dẹ̀ book me online bó ṣe book me because ìgbà bí mo ń ṣe escort mo máa offer special package. So bó ṣe book me online ó dẹ̀ sọ deposit. So ìgbà tí àjọ ṣe tán tí àjọ ní àjọṣepọ̀ tán tá a ṣe normal first round tí ó book fún mo dẹ̀ ní kó fún mi ní balance nítorí deposit ló san tẹ́lẹ̀ bí bọ̀bọ̀ yìí ṣe ní èrò ní fún mi balance ní àfi tó o bá ṣe second round máa ní second round báwo ìyẹn ó ṣe agreement wa náà ó lè ṣe second round fún mi ní balance bí Kemi dẹ̀ máa lọ bó ṣe lóò ní fún mi nìyẹn o so bí inú ṣe bí èmi náà ni mo wá kó gbogbo jewelries ẹ̀ pẹ̀lú owó ẹ̀ mo wá kó everything ní mo ṣe fẹ́ máa sneak out bó ṣe jí nìyẹn bó ṣe rí mi báyìí ó mú ọ̀bẹ ní bó ṣe bẹ̀rẹ̀ sí lé mi nìyẹn pé òun máa pa mí ni Kemi náà ṣe bẹ̀rẹ̀ sí sá lọ nìyẹn so. Àṣẹwò ni mi ì ṣe ó ti wá mú olè mọ́. No sir mi ò kí ṣaṣẹ́wó he just escort not prostitute. I hate cheating. Bàbá yẹn fẹ́ cheat mi ni. Mo ò dẹ̀ like cheating. Reason tí mo ṣe kó nǹkan ẹ̀ nìyẹn. Anyway, kúrò nínú ká mi. Ẹjọ́ bọ̀dá ẹjọ́ ṣe mí ní oore kan. Ẹjọ́ tá a bá ti lọ sẹ́ni ò tẹ̀sẹ̀ bá ti rí ẹ̀kan já mi sílẹ̀. Ẹ já mi síbẹ̀. Ẹjọ́ sá. Mi ò ní tà fún gbogbo eléyìí o. I'm so sorry. Jẹ́ kí n regret nǹkan tí mo ṣe yìí o. No sir, I'm so sorry. Mo ti máa fi délé tí bá rí òtẹ́ ẹ̀kọ̀kan ibi tí bá rí ni màá já ìsìn. Ó dà bẹ́ẹ̀. Ẹ ṣé gan ni sir. Ẹ ṣé sir. Ìwọ náà ti fojú ara ẹ rí wípé àárí òtẹ́ ẹ̀kọ̀kan tá a fi délé mi. Èmi ti délé ilé tèmi lélẹ̀. So ṣé wàá lè bọ̀lẹ̀? Àbí mi ò gbìyànjú tó? Ẹ wo uncle ẹ ti try gan mo dẹ̀ dúpẹ́ fún gbogbo nǹkan tẹ́ ti ń ṣe fún mi látẹ̀kàn but gbogbo bíbá iná ló dákẹ́ yìí mi tiẹ̀ mọ̀ kó tí mo lè ṣe ẹ̀dẹ̀ ti gbìyànjú lóòótọ́ but ẹ jọ̀ọ́ sà I don't know tó bá tiẹ̀ lè jẹ́ pé ẹ lè ṣàánú mi kẹ́ ẹ ṣàánú mi kẹ́ ẹ rò pé tí bá tiẹ̀ jẹ́ àbúrò mi tó jẹ́ àbúrò yín ṣé kẹ́kẹ́ bá mi sọ fún bóyá ìyàwó yín. Don't go there. Sir, ilé ẹ̀fà jẹ́ àbúrò mi láéláé because àbúrò mi ò ní ṣe aṣẹ́wó àbúrò mi ò dẹ̀ ní jí nǹkan èèyàn. So please bí mo ṣe ń pariwo yẹn gan mi ò really like ẹ. Mi ò ń ṣèyàn tó máa ń pariwo. So ṣé wàá lè bọ̀ lè báyìí? Yes, máa bọ́lẹ̀ mo kàn sọ pé tẹ́pá tẹ̀rẹ̀ jẹ́ ìsùn ní corridor yín even if it's a corridor don't go there pẹ̀lú àwọn ẹrù olè tó wà lọ́wọ́ ẹ̀ yìí ṣó fẹ́ implicate mi ni ṣé mo ṣe tí mo ṣe ṣá. ẹ má bínú. ìjọba tó jẹ́ kí n gba ọ̀nà tí mo gbà yẹn gan tí mo fi pàdé ẹ̀
mi ò kóra mi sí wàhálà tó bá yìí kí ló ṣẹlẹ̀. Thank you. Come in. Yeah. Ilé mi ni. Ó yẹ kí bílé wà okay fún ẹ láti sùn mọ́jú tí wàá fi máa lọ sílé láàárọ̀. Very well. It actually look very comfortable, so more like it. Okay. Please. Má jẹ́ kí n regret pé mo mú ẹ wá sílé mi. No. Lè regret pé mú mi wá lẹ́yìn láíláí. God forbid. Má jẹ́ kílẹ̀ mọ́ kí n padà máa wá nǹkan nínú ilé mi. Ẹ wo bro. Bẹ́ẹ̀ ṣé wo mi ò kí ń jalè o. Mo kí ń jalè. Mo kàn like yín máa cheat me. I hate cheating. That's why mo ń jalè. In fact, àwọn nǹkan yẹn tẹ́ bá fẹ́ kí n kó fún yín mo lè kó fún yín kẹ́lẹ́. It's okay. Good night. All right, sir. Thank you. Ẹni burú mọ́ ẹni tó máa sọ fún ló wà. Ẹni burú mọ́ o ẹni tó máa sọ fún ló wà. Apani tí ó fẹ́ jẹ́ ká gbéra kọjá lórí òun. Mo ní apani tí ó fẹ́ jẹ́ ká gbéra kọjá lórí òun. Ọlọ́rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn roko. Wọ́n lọ́rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn rodò. Bó bá roko bó bá rodò wá bọ̀rọ̀ ẹni lé. Hello. Uncle, ẹ káàárọ̀. Ẹ rà sá, báwo night ni? Ṣé ẹ sùn dáadáa? Ta ló rán ẹni gbogbo ilé tó ń ṣe? Mo rí pé kitchen yẹn dọ̀tí ni, mo dẹ̀ ní kí n bá yín tidy up. Is that why you are here? No. Mo kàn ní kí n bá yín clean ẹ ní ipò. Tóró dọ̀tí. Anyway, as you can see, mo ti ṣetán láti fẹ́ máa lọ bíṣẹ́. Ìwọ náà wá máa lọ. Okay, sir. But díẹ̀ ìbẹ̀rẹ̀ ló kọ́ kí n parí ẹ̀ bí a kì í sáré. Wàhálà ẹ pọ̀ o. Ajé òkè ẹ káàbọ̀. Tó wà òkè. Mo wà àǹtí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀sìn lé lánàá. Ẹ di orí yín mú báyìí. Kẹ́ni pé kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀sìn lé lánàá àǹtí. Ilé jóná. Ilé òjò náà. Ìtò ṣẹlẹ̀ gan. Ẹ wo ọ̀dà kan lórí di wọlé lálẹ́ àná o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rake everywhere. Wọ́n bẹ̀rẹ̀ sí ní da gbogbo ẹrù rú. Ọ̀gá ẹ calm down ta lẹ̀ wá kí ló ṣẹlẹ̀ lọ́ba lẹ́yìn ni. Lọ́ba yín táwọn bá rí yín pa àwọn ọkọ̀ pa yín náà. Ọlọ́run báwọn apáyín dànù àbá ní kí ló ṣẹlẹ̀ má dà lẹ́rù ẹ má dà kíní kan rú wọn ní ká má bá wọn sọ o ẹ̀yin làwọn wá sẹ̀ àwọn fẹ́ payín ní sẹ̀ kíní kan sẹ̀ ẹ ní sùúrù ẹ wò tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ gbogbo àwọn girls táwọn alẹ́ lánàá gbogbo eré ló fẹ́ dàrú ó lóun kí ló porúkọ rẹ̀ ó lóun Jídé wàláì Jídé. Dúró ẹ tún ó ga báyìí. Wọ́n ga wọ́n dúdú. Báwo ló ṣe mọ lé mi? Báwo lèmi ṣe fẹ́ mọ àǹtí? Báwo ló ṣe máa wá sí bíbí? Láì ṣé tó bá book wá ní online ṣé wọ́n máa ń rí details address wa bẹ̀? Ó possible yes. How now? Àwọn kankan máa ń rí details ó possible. Bọ̀ wọ́n balẹ̀ jẹ́ gan o. Tí kò ní access yàrá bí ṣẹ́jẹ́ kó wọnú yàrá. Ṣé ẹ fún wọn kì í? Wọ́n ò ní kí ẹ. Aligọ́ntàd ní sẹ́ẹ̀ kọ́ńtà everywhere lọ́kàn dàrú pé ẹni táwọn wà yá bá ní. Ṣé mo lè wọnú yàrá kí n padà? Ẹ wà á tí ẹ wọlé kan lọ wò bóyá wọnú yàrá yín. Ṣé ó lò máa padà wálé ni? Mi ì mọ ẹ má bára yín ran ṣé mo mọ Jídé ni. Ó lò máa pa mí ó ṣe máa pa mí. Àǹtí. Èmi ò mọ àǹtí. Ẹni burú mọ́ o ẹni tó máa sọ fún ló ń wá. Apani tí ó fẹ́ jẹ́ ká gbéra kọjá lórí òun. Mo ní apani tí ó fẹ́ jẹ́ ká gbéra kọjá lórí òun. Wọ́n lọ́rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn roko.
ẹjọ́ sá ayọ̀ mi ò ní dìbànújẹ́ lágbára ṣe ọlọ́ àwọn òbí yóò ní fojú sunkún ẹjọ́ ṣe nígbà tí máa délé láàárọ̀. ó ti dẹ̀mí lóòkan tí mo sọ kí ló ń ṣe lẹ́nu gate mi. mo fẹ́ ṣàlàyé fún yín pé ṣé bí mo ṣe délé láàárọ̀ ìbáyìí ló sọ fún mi pé ọkùnrin tó fẹ́ pa mí lánàá tó ń lé mi yẹn bó ṣe ó ti wá sílé mi mọ bó ṣe mọ lé mi mọ bó ṣe mọ lé mi. báwo ni o ṣe ní mo lé ẹ. ó lọ máa pa mí tó bá ti rí mi báwo kí n má padà wọlé yẹn mọ́. tó o bá wà careful á padà pa ẹ náà ni. Because ikú ẹ ṣì wà lọ́wọ́ ẹ. Báwo ni o ṣe ní mọ́lé ẹ? Báwo ni o ṣe ní máa wọ́ ẹ káàkiri? Báwo ni o ṣe ní fẹ́ pa ẹ́? Ok, o fẹ́ kó tún wẹ wá bí màá yà bí. O fẹ́ kó mọ́lé tèmi náà. Láíláíláí Ọlọ́run. Then return ikú ẹ náà. Ẹ máa dá padà mi ò rí mi mọ́ mo fẹ́ dá padà fún. Anyway, wá return ikú ẹ o return ikú ẹ kò kàn mí. Nǹkan tó kàn mí ni pé má wá èmi wá mọ́, má wá sẹ́nu gate mi mọ́, ok? Ẹ jọ̀ọ́ sá ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín àwọn òbí yín ò ní fojú sunkún yín lórúkọ Jésù Kristi ayọ̀ yín ò ní dìbànújẹ́ sá ṣé bí mo ṣe wà bí ní mo ń gbé mo wá oṣù lẹ́kọ̀ọ́ nínú ìmọ̀ràn kọ́kọ́ sí kò ń bì í ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín fún ọjọ́ méjì péré ṣé rí ọ̀rẹ́ mi tó yẹ kí n lọ bá níbi ní sí kò sí ilé ni mo ti pé kò gbé kọ̀ọ̀lẹ̀ rárá. ọjọ́ méjì péré sá ẹ jọ̀ọ́ èmi náà wá ń bẹ̀ torí Ọlọ́run má jẹ́ kí n lóko èèyàn lọ́rùn kúrò lẹ́nu géètì mi torí pé mo fẹ́ gbé mọ́tò mi wọlé tó o bá sì dúró ń bì báyìí tí mi ò bá fi mọ́tò yẹn clear kí n fi pa ẹ̀ dànù kó o pè mí lọ́mọ àlè ẹ sọ pé ó fẹ́ pa ẹ̀ yẹn ìyẹn ò ní padà pa èmi ni màá pa ẹ̀ wọ́n dúró sílẹ̀. nílò pé èèyàn lọ́rùn lórúkọ Jésù ayọ̀ yóò ní dìbò àrídà gbọ́kànlé yóò ní jáde sọ ẹ̀ ní ṣiṣẹ́ sá. wọ́n lọ́rọ̀ yí ọ̀rọ̀ ẹni olóhùn ròdò bó bá roko bó bá ròdò wá bọ̀rọ̀ ẹ nílé. Hello Clara. mo ti pè ẹ́ látàná in fact mo ti pè ìgbà tó tiẹ̀ wáyà kó tiẹ̀ wá lọ mọ́ kó ló ti pa fóònù. Ṣàléwá jọ̀ọ́ má bínú sí mi gbogbo miss calls ẹ mo rí I'm so sorry wo it's been very hectic for me mo ní bad news ni mo lost dad mi adopted dad mi. Oh my God. I lost him, so it's been a whole lot. Yeah. Mo ṣe ti wà lọ́nà Anambra báyìí gan sef. Bó wá tó fún lọ Anambra ṣé ẹ ti fẹ́ bẹ́ẹ̀ wọn kíákíá ni. Yeah. Kí ni mo fẹ́ ṣe? It is well. Oh my God, pẹ̀lẹ́ ọ̀rẹ́. Ó yẹ kí n wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ o. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Ọ̀dọ̀. Bí mo bóyá orí gbogbo àwọn mẹ́sẹ̀jì tí mo send sí ẹ. Owó yẹn àbí orí bó ṣe lè bá mi send ẹ ni. Ìgbà wo ló ní ìdẹ? Ó mọ̀ pé kò ṣe bank ló wà, inú save ló wà. Mi ò dẹ̀ sí nílé. Mo understand pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi mo dẹ̀ rántí pé sọ́nà pé inú save ló wà. Oh my God. So ìgbà ló máa dé láti Anambra báyìí. Kí n tó dé sí ó máa fẹ́ tó 2 weeks o. 2 weeks. Because máa arrange fún burial máa ṣe burial lẹ́ẹ̀kan náà so a lè kúrò nílẹ̀. Ayé mi tèmi bá mi báyìí tèmi bá mi o ṣe méjì. No, má worry ọ̀rẹ́. May you so rest in perfect peace. Okay. Kí ló dé tó ń sound by? Is everything okay? Are you sure? Okay. Alright, máa pè ẹ́ padà later. Alright, ọ̀rẹ́. Good morning, sir. Gbogbo nǹkan tí ò ń bọ́ rẹ̀ sọ pátápátá ni mo gbọ́. Kò sí wàhálà. Mo ń lọ bí iṣẹ́ tí bá dé àmàsọ. Ṣé mo lè trust ilé mi pẹ̀lú ẹ? 1001%, sir. You're safe. You're always safe with me. Àmàsọ tí bá dé láti fi ṣe. Ẹ máa bọ̀, mo ti ṣe oúnjẹ. Ẹ sáré dish. Ẹyin. Mo ti ṣe oúnjẹ. Sorry, má stress ara ẹ. No stress. Mi ò ní lè jẹ. Kí ló dé? Ó dùn ẹ taste ẹ máa like ẹ. I'm a Muslim. Ẹ̀sìn mi ò fààyè gbà mí láti máa jẹ oúnjẹ tí irú ẹ bá ṣe. Irú mi?
Sorry, I mean your work. Ó dẹ̀ pé understand. Ọ̀rọ̀ yín yé mi though, but mi ò kí ń lo ọwọ́ ṣiṣẹ́ o. Mi dẹ̀ lo ẹnu. As a matter of fact, like I always protect myself 100%. No raw whatsoever, nothing. I'm very clean, sir. Tí ọ̀rọ̀ tèmi ò bá yé ẹ, tí ẹ yé mi. I'm a good cook. Tẹ́bí bá ń pa mí, màá dáná fúnra mi. Mo ti lọ bí iṣẹ́. All right, sir. Má jẹ́ kí n regret pé mo fi ẹ́ sínú ilé mi. No. Láíláí. Ṣé gan, sir? Wọ́n lọ́rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn roko. Wọ́n lọ́rọ̀ yọ̀rọ̀ ẹni olóhùn roko. Bó bá roko bó bá rodò wá bọ̀rọ̀ ẹni lé. Wọ́n láàmúkún ẹrù ẹ̀wọ̀ olókè lẹ́hùn wò. Ọ̀rọ̀ rẹ̀ ó fa mójútó. Ẹni burú mọ́ o, ẹni tó máa sọ fún ló wá. Ẹ pẹ̀lẹ́. Why tí ẹ fi fẹ́ dúró ní hospital náà? Ẹ bá jẹ́ kó admit yín. Mi kì í láìkí máa sùn ní hospital. Tí bá fi máa lo oògùn, màá wà okay. Pẹ̀lẹ́ bó ẹ ṣe lùkùn ìkí náà ni. Ṣé ẹ máa wá sùn sí ìbẹ̀jú mi? Kí n ṣe wà mí báyìí náà díẹ̀. Okay. All right. Ẹ pẹ̀lẹ́. Thank you. Uncle. Ṣé wà okay? Uncle. Oh my God. Mo dẹ̀ ti ní kẹ́ má ti wálé láti hospital o, kí ni mo fi pé ìwọ lọ. Ẹ pẹ̀lẹ́ uncle. God. Hey. Ẹ pẹ̀lẹ́ bro. Ẹ pẹ̀lẹ́. It is well with you in Jesus' name. May God heal you. In Jesus' name. It is well with you in Jesus' name. Ọlọ́run á mú yín lára dá. Èmi máa mú yín lára dá. Ọlọ́run á mú yín lára dá. Lórúkọ
Jésù Kristi ara tù mí, lágbára ṣe Ọlọ́run ara tù yín, Ọlọ́run á mú yín lára balẹ̀ in the name of Jesus. Ọlọ́run á mú yín lára balẹ̀, lágbára ṣe Ọlọ́run ọba, Ọlọ́run á mú yín lára balẹ̀. Ìwọ náà. Ayé mi, báwo mo ṣe gbàgbé sùn lọ sórí bẹ́ẹ̀dì òkú ìwọ lóhùn. Ọlọ́run àbí kí gbélé báyìí. Mi dẹ̀ fẹ́ wàhálà òkú yìí Ọlọ́run. Good morning, sir. Good morning. Today. I'm so sorry. Mi ò mọ̀ bí mo ṣe dé orí bẹ́ẹ̀dì yẹn. Mo dín ni mo kàn bára mi bẹ̀. I understand, Dide. Okay. Ìwọ gan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ. Yes, gbogbo ìyànjú ẹ pátápátá ni mo rí. Tí ò bá sí irú ẹ nínú ilé pẹ̀lú bí mo ṣe ń feel yẹn, kọ́lọ́ má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀. Àmì lórúkọ Jésù. Ó ṣe gan-an, mo appreciate. Oh, you're welcome. You're welcome. Báwo wá lára yín, ṣé ẹ feel better nsìn? Yeah, mo ti ń get better. Oh, thank God. Olúwa ṣeun. Kí lẹ wá ń jẹ? Mo kàn fẹ́ tèkélé láti fi lo oògùn mi ni. No, ẹ jẹ́ bá ń ṣe rice and beans. Oh, okay, ẹ jẹ́ bá ń ṣe ọ̀fadà. No, kò ṣe pé bóyá ebi ń pa mí kí n kàn fi nǹkan sínú láti fi lo oògùn ni. Oh. I'm okay. Okay, ẹ fẹ́ something light. Exactly. Okay, all right, that's fine. Thank you. Okay, okay, all right. Shalewa. Shalewa. Oh, sir. Shalewa. Shalewa, you know what? Today is one of my happiest days on earth. Promotion tí mo ti deal for the past 3 years. Who promote me, Lily? I've been promoted! I'm so happy! Láti bí ṣe ni mi àtàwọn ọ̀rẹ́ mi láti celebrate. And this really calls for celebration. We need to celebrate it. Oh, yes. I can't believe that I'm promoted! Damn! Oh, congratulations! We need to celebrate it! Yes!
Why next week? Ṣebí kó débẹ̀ kó gbowó tó fẹ́ gbà ni. Kí jẹ́ tèmi, tó bá wù kó lo 1 month. Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. A kú ti dáàdì. Ó máa bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Àmín o. Ó ga ọ̀nà. Ìyẹn ti kọjá. At least àti ìbẹ̀rẹ̀ life again now. I miss him though, but it's okay. Àdúpẹ́. At least àwa la gbẹ̀yìn wọn. Àwọn kọ́ ló gbẹ̀yìn wa. Bẹ́ẹ̀ ni Olúwa ṣeun. Olúwa ṣeun. Pẹ̀lẹ́. Adé mi máa níyẹ́ o. Báwo wá ní ìwọ? Báwo ni ọ̀rọ̀ lé ẹ? In fact, bí mo ṣe ń bọ̀ bí gan ni agent ẹ pé mi kún ti bá mi rí kan sí Lẹ́kì pé room self total package 1.5 million. Mo dẹ̀ wí pé it's not bad. So mo á níyẹ́ pé máa fẹ́ gbà yín. Okay. O dẹ̀ ti ní 3.5 million lọ́wọ́ mi already, right? Yeah, 3.5, yeah. Okay. Well, tó bá yọ 1.5 kúrò ní 3.5 tó wà lọ́wọ́ mi, o sì máa níbi 2 million lẹ̀. Èmi wò pé bí 2 million tó kù yẹn, bóyá kó fi wá business kékeré kan tó máa ṣe. Because iṣẹ́ escort yìí, èmi ò like kó fi mí lọ́kàn balẹ̀. Ìwọ ló ń sọ ọ̀rọ̀ báyìí. Ṣé o rò pé inú mi dùn sí escort tí mo ń ṣe yìí ni? Inú mi ò dùn sí i. Ó wù mí náà kí n stop. Ìwọ náà wò ń sìn gbogbo owó tó wà lọ́wọ́ jẹ́ 3.5 million. Tí n bá san 1.5 fún agent, ó máa kù 2 million. Okay, by the time tí bá furnish náà lẹ̀, jọ kí ló fẹ́ kù? This are new Nigeria. So everything is extremely expensive. So báwo ni fẹ́ ṣe? Owó òun burúkú sílẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ business. Kò sí. Mo kàn rò kọ́kọ́ pé tí n bá máa drop that special package tó wà náà. You understand? At least if not for anything, at least kí lè ṣe máa lọ lánàá. So màá sì máa ṣe just the normal escort, maybe fún wọn gbà díẹ̀. Owó tí n bá dẹ̀ wá rí kó jọ, èmi náà lè bẹ̀rẹ̀ online business. Kí ni mo máa ṣe gbogbo ilé tó ń ṣe? Ṣẹ́yìn ò fi mí lọ́kàn balẹ̀ rárá ni. Ìwọ náà wo àwọn guys ọjọ́ sí yẹn. Ká ní pé wọ́n lọ bá ẹ, kí ni wọ́n bá ṣe fún ẹ náà? Àmọ́ nǹkan tàbá máa sọ sí yìí, wọ́n lè stab ẹ, wọ́n lè ṣe anything, you know. Jọ bá mi fi sọ́kàn. Kò sí àtẹ́lẹwọ́ ẹni báyìí ni òkè ń tan mi jẹ. Nǹkan tí wọ́n bá fi ọwọ́ yàn ṣiṣẹ́ fún, iyì wà ń bẹ, ayọ̀ wà ń bẹ, ó dẹ̀ fìyàn lọ́kàn balẹ̀. I know you are trying. Mo mọ̀ ẹ́ bó máa wọ̀ lọ́lọ́ máa bá mi ràn ẹ́ lọ́wọ́. Mi náà nìyẹn. Come to think of it. Bọ́dá tó gbà ẹ́ sílé ní gbogbo ìgbà ọ̀rọ̀ tó bá gbé yẹn. Bọ́dá yẹn kan tó bá tiẹ̀ fún ẹ ní time tó bá wà ń bẹ̀. Gbogbo 3.5 yẹn ó lè fi sáré bẹ̀rẹ̀ business kó tiẹ̀ fi run ẹ̀ for a year. Wá kówó lé jọ from that time. Àbí ṣé bàbá yẹn ò láìkẹ́ rárá ni kò wá. Ọ̀rọ̀ Mr. Cole ló ń sọ yìí. Tó fi dára lẹ̀ gàràgà. Kí Mr. Cole gbà mí sílẹ̀. Ṣé olúwọ̀ bá tí mo ṣì wá lé wọn yìí? Àánú Ọlọ́run ni mo rí gbà. Kí ló dé? Bọ́dá tó yẹ pé in fact though ẹnu ọjọ́ mẹ́ta iná ṣe dáadáa. Ìgbà míì ó tún máa jẹun lórí wọn. Ó lè kí wọn kọ́ tún máa dáhùn dáadáa. Ó dẹ̀ tún lè di ọ̀la kó tún kí mi. Wípé in fact wọ́n máa tún kí mi gan tún bá mi sọ̀rọ̀ ṣeré iná. But má jẹ́ n try irú ẹ̀ pẹ̀lú wọn. Ó dá mi lójú pé pípọ́n ojú wọn ni màá rí ti bá ever mẹ́nubà kan tó jọ nǹkan tó sọ jáde lẹ́nu yẹn. Pẹ̀lú bó ṣe sẹ́ẹ̀tì bó ṣe pretty yìí bí gbogbo ẹ ṣe sọ yìí. Clara ó dẹ̀ pé ojú ẹ ni mo ti set lójú Mr. Cole mi ìmọ̀ kan tí mo jọ. Ṣé bipolar ni wọ́n ni? Ó ti àmọ̀ kan tí mo suspect bóyá òkòbò ni wọ́n. Ṣé bí tó bá ti ẹ̀kọ́ bó pápá tẹ̀ wọn ò ní súnmọ́ ẹ̀ bọ̀ wọ́n máa fojú ẹ̀ mọ́ra and everything now. Níbo tó bá rẹ́rìn ju gẹ̀rú tó máa ń bà mí. Yes tó mi mọ̀ kan tí mo fẹ́ expect next. Tó yẹn ni. Yes. Ó máa wà alright jọ lóore mi má bínú mo ṣe dé mi ti ẹ̀ jẹ́ kó ti ẹ̀ rẹ̀ mi ò ṣe lálejò ọ̀rọ̀ tó ká mi láwọn kọ́kọ́ sọ. Gbogbo yẹn balẹ̀jọ́ lẹ́fọ̀ọ́ náà jẹ́ ṣàtẹ̀jẹ́ mu drinks náà bí a tó bá yá wá lè wọ́n kọ́ta jẹ́ máa dùn.
Mo bọ̀. All right, ẹ bó ṣe. Mọ́mì wá. Ṣé bí mo sọ pé àjọ máa lọ sí store lẹ́nu ni? Òun ló ṣe é sùn tí mo ti múra tán tí mo ṣe everything tán. Owó mi ò lọ jọ. Ó lọ bò. So kan máa so máa dá wà nílé. Okay, ṣé wàá bá mi later? Aago mélòó ni Kemi ṣí shop? Wọ́n dá mi lóhùn jọ. Tó bá ṣe tó pè mí máa pé ó bà fún ẹ. Okay. Gbogbo ilé ló dákẹ́ rọ́rọ́ ẹ̀. Kò ṣé kò ṣe pé o ti miss Ṣàléwá? Ṣàléwá, very funny lady. Ṣé mi ò ní pe ọmọ ìbáyìí at least kí n tiẹ̀ check on her? No. Adebayo, don't call her. Tí mo bá pè é, ó lè lérò pé bóyá mo ti ń fall in love. And me, I'm not falling in love. Oh, I'm not. Jesus' name. May God heal you. May God heal you in Jesus' name. I think Ṣàléwá needs to be checked on. I need to call her. Gbogbo says ní 30% owó tó pa. Jọ tó lọ́nà bá mi send ẹ̀ sápàtì. 30%. Bẹ́ẹ̀ni. Dúró. Nínú Bible gan ní Malachi, Ọlọ́run tó ní ká san tithe 10% ló béèrè lọ́wọ́ wa. Jọ ta ni ẹ gangan kí ló já mọ́ kí ló jẹ́ tí mo fi gbọ́dọ̀ san 30% fún ẹ. Who are you again? As in, ṣé o ò rí pé gbogbo ọjà tó ta pátápátá lé ní èmi tí mo jẹ́ kó ta ni? Ó gbìyànjú. Ó rí pé mi mo fi yọ sí. Oh, this is your perfect size. Oh, this looks so good on you. Gbogbo yẹn èmi ò wá ní gbowó fún. Wàá dẹ̀ gba ọgbẹ̀ wá kó sápò bẹ́ẹ̀. So tó bá tiẹ̀ máa wá gbowó wàá wá gba 30%. Jọ ṣé wọ́n ní assistant Ọlọ́run ni deputy God pẹ̀lẹ́ o 30% owó tí mo pa. Ó ṣe lọ gbégbá kó kò tó yẹ mo wá sí pé ọ̀rẹ́ ní ìdòwò aṣá ti gba lé báyìí aṣá ó bọ̀ dáa 3.5 abẹ́gi owó overnight two ló kú o àti sanwó agent o 2 ló kú o. Èló ló fẹ́? 30%. Your phone is ringing, no? Oh, sorry, that. Sako. Kiwi. Hello, bro. I'm fine, thank you. Ẹ káàsán. Dada ni àlàáfíà, everything wa okay. Àlàáfíà ni Clara wa. Àlàáfíà lèmi àti Clara wa, a wà okay. Ẹ ṣé gan ni. Ẹ̀yin náà kọ́ báwo ni iṣẹ́, báwo ni everything, everything wa okay. Thank God. Era sir. Hello, sir. Hello. Hey. Mr. Ko pé láti béèrè àlàáfíà wa. Wọ́n ní ṣàlàáfíà la méjèèjì wa. Wọ́n fẹ́ mi náà lọ́wọ́. Mr. Ko kí mi délé ni.
àfi kí á lọ́wọ́ báyìí 500 kí lọ ṣe kí wọ́n máa ná wọn. But sound very friendly though. Hey, but ṣé o ní kankan tí mo rò kó má jẹ́ pé ó ṣe pè mí yẹn pé ó nídìí o. Ọ̀rẹ́, ó bẹ́tà kí n padà sékòó lọ́la. Mi rò pé máa lè dúró di Friday. Bẹ́ẹ̀ ni, kó má pé ta ni máa bẹ̀rù mi. Padà sékòó ń bọ̀. Níbo? Èmi. Mi ò ní fiẹ́lẹ̀ títí di Friday kó síbi tó ń lọ bó ṣe wà yẹn. Kí ni? Wọ́n bá wù wọ́n kàn dá síta, jẹ́ kàn dá síta. Kàn dá síta? Irọ́ má jọ ń dá síta. Kò sí nǹkan tó máa ṣe, ṣé báwọn ló pè ẹ́ láti kí ẹ yìí? Ó strange náà ni báwọn náà ṣe máa pè mí láti kí mi. Tèmi máa yé mi, kó má yẹ pé kankan wà ní ìdí kíkí yìí o, kó má yẹ pé ta máa ti bẹ̀rù mi o. Ṣé ẹ̀rù ẹ̀ máa wá ẹ̀rù máa bà á láti sọ fún ẹ pé kò wá kẹ́rù ẹ̀ tó bá jẹ́ ẹ̀kọ́ tán mẹ́rin? Náà bóyá ọkọ̀ fíìl pé wọ́n mi sí àbúrò sí lára ọ̀hún tàbí kọ̀ọ̀kan káwọn kọ̀ ṣe no, not in a bad way. Tó bá sọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ kẹ́rù mi síta next available flight kó yá máa bọ̀ ní o mo dèrò Benin ni. O ti gbalẹ̀ already kò sí big deal mọ́ jàre kí ọkọ máa lẹ̀ mọ́ wa. Òótọ́ ni kọ̀ọ̀kan wá mọ́ àwọn tó bá ti rò wọ́n kọ́ lọ dá àgọ́ ti do nílé báyìí lẹ́kì ẹ̀rà ẹ̀. Shalewa. Welcome back home. Okay, thank you. Pẹ̀lẹ́. Ṣàlàfíà lẹ wà. Adúpẹ́. Ṣé journey was stressful? Not really. Oh, okay. I've really missed you. Really? Like you missed me, Shalewa. Mo mean pé inú ilé ti miss ẹ. Àbí mi náà miss inú ilé gan, like mo understand ẹ pẹ̀lẹ́ báwo ni iṣẹ́ everything wà okay. Olúwa ṣe o. You know what? Èmi gangan miss ẹ. Ẹ̀yin you miss me. Yes. Wow. Wow, that's amazing. Anyway. You're welcome. Yeah, thank you. Mo ṣe gbọ́ pé ó ń bọ̀, ó mọ̀ kan tí mo ṣe. Mo kàn sáré lọ sọ́jà ni. Yes, mo lọ ra oúnjẹ. So bí mo ṣe wọ kitchen nìyẹn, mo ti ro ẹ̀fọ́. Iyán ló kù kí n gún. Seriously? Yes. Hey. Olúwa ṣe o. Like ẹ̀yin gangan lọ sí ọjà. Ẹ lọ ra nǹkan ọbẹ̀ wá sí ọbẹ̀ yẹn kí èmi Ṣàléwá like kí n dẹ̀ jẹ́ ìsédè mi pé máa jẹ ti bá dé. You deserve it. Really? Yes. Wow. Jẹ́ kí n lọ complete oúnjẹ tí mo ṣe. Okay, no. Ṣé bí ẹ ti ṣe ọbẹ̀ sílẹ̀? Yes. Ẹ ti ẹni ẹ̀fọ́ lẹ̀ sí sílẹ̀. Ẹ jẹ́ kí mi lọ ro iyán bódà ìjà máa lálẹ́ ẹ jẹ́ kí mi lọ parí yòókù ẹ ti try ẹ jẹ́ kí. Owó tó ṣẹ̀ṣẹ̀ dé láti travelling jẹ́ kí n lọ parí nǹkan tí mo ṣe èmi ò ro iyán o mo fẹ́ gúnyán fún ẹ. Bọ́. Okay. Mr. Cole, ẹ wò. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gidi gan fún gbogbo nǹkan tẹ́ ṣe fún mi pátápátá láti ìgbà tí mo ti wọlé. I really appreciate everything. Thank you. Ẹ ṣé gan ni. Èmi náà máa fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ fún bó ṣe máa bá mi tọ́jú ilé, bó ṣe ń ṣoúnjẹ fún mi. We should take care of me. Thanks so much. In fact, you're always welcome. That's so thoughtful of you. It's actually nothing. And you go try for me, go.
Mo dẹ̀ fẹ́ suggest nǹkan. Mo rò pé kó sọ fún agent yẹn pé kó fún ẹ ní time there tó ló ní nǹkan tó wà important tí mo fẹ́ sọ fún ẹ. Really? Everything was okay? Yeah, I'm okay. Okay. Where can you send message to me? Brilliant. Alright. You see, surely látìgbà tí o ti wọnú ilé, ó ní bí mo ṣe máa ń fi ẹ́. Yeah. Surely láti ọjọ́ tí mo ti lè differentiate in between black and white, mi ò ever feel absence in your way until ọjọ́ tí o travel láti ilé mi. Yes, I was like, Shaliwada. And I was tempted to call you. But me no me pé mo ń lo agídí nígbà yẹn. Not until ìgbà tí mo rí pé mo ti ń pè ẹ́. Really? Yes. Wow. Shaliwa, can you tell me more about yourself? Okay. Let's go. Okay. Okay. Well, in fact, me tell what tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ because èmi náà àtàná ni mo ti ń wò ó mo ti observe gbogbo bẹ́ ṣe ń ṣe látàná mo ti rò pé well I don't want to get my hopes up pé jẹ́ kásárà but ṣe bẹ́ ṣe wá sọ yìí ó jọ mí lójú gan. Well, ṣẹ́rí ti ọ̀rọ̀ mi náà ti ẹ mẹ́nubà pé ẹ fẹ́ kí n sọ fún yín ẹ wò bí mo ṣe wà yìí mi ò mọ ìyá àti bàbá mi. Orphanage ni mo dàgbà sí. Ó ní wọ́kàn rí mi ní by the roadside. So, and ìgbà tí wọ́n gbé mi tán wọn ò rí adopt mi. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí tọ́jú mi nìyẹn. Àwọn ni wọ́n rán mi lọ primary school, secondary, even University of Benin ni mo ti ṣetán. Yeah, I read banking and finance. Ìgbà tí mo dẹ̀ ṣetán, mo bẹ̀rẹ̀ sí ń wáṣẹ́ kiri. Grant many interviews. Kò sí ọkàn náà tó ever get back to me and àwọn tó tún pè mí bó ti ṣe ń sọ yẹn wọ́n ní 5 years experience. Máa wò pé ibi fresh graduate wọ́n ní any 5 years experience. So orí yẹn mo ṣe àwa for years mi ò ríṣẹ́. So bí mo kò ṣe déédéé rí advert kan nínú one of these newspaper nìyẹn pé wọ́n ní escort. I'll be escort. We shall look for interviewing. But you actually like one place. So escort is all about company, they accompany people. Yeah, and it's about some people might just be lonely and they just need someone to be around them in the house. Just be with them below. We say share anything pẹ̀lú wọn. Obìnrin kan tún máa hire wa lọ sí party. Tó tún máa mú aṣọ gan fún wa pé ọkọ ní ìdọ̀rẹ́ tó máa gbé wọn lọ sí party. And to be a ṣe ń ṣe gbogbo ẹ̀ máa wọ pé sound okay bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé I can even make more than 500k in a month but àti bí mo ṣe mọ̀ pé mi ò make 500k in a month o pé not making money kí ló ṣẹlẹ̀ so bí mo ṣe bí àwọn colleagues mi nìyẹn wá jẹ́ kí n mọ̀ pé àwọn had special package mọ̀ nìyẹn o and kí ni special package wọ́n ní àwọn máa ń bá ọkùnrin ní àjọṣepọ̀ so bí ìdúrà ṣe wá so mo ṣáṣe wá ṣe inú mi and ọkùnrin
ìwé tí ẹ rescue mi lọ́dọ̀ ẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn. He's actually my third client. So, thank you. Story was pathetic. Sorry for your parents. Thank you. The story me I tell she was similar, but ẹ̀yin náà ṣe escort rí. our parents did not. Oh, I'm so sorry about that. May their soul rest in peace. Amen. Thank you. Wow. Shalewa. Me fẹ́ kó cool around me. Because láti ìgbà tí ó ti wọ nílé bíi pé ká sọ pé ní life mi ti change. Mi ò fi báyìí rí ní ayé mi. Yes, even nígbà tí mo wà pẹ̀lú ẹni tí mo fẹ́ rí. Yes, I was married for 2 years. Wow, okay. Kò sọmọ àfi 2 years wà ọmọ. Later ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé gbogbo ìgbà tí mo bá bá ìyàwó mi ní àjọṣepọ̀ ló máa lo prevention. Ó tún wá jẹ́ kí ó yé mi pé òun ò nífẹ̀ẹ́ mi, òun ò ní kankan fi mí ṣe. Lẹ́ni tí ìlú wò nínú ọkàn mi wípé òun ni mo fẹ́ spend the rest of my life with. Láti ìgbà ìlú náà ti wá rí wípé obìnrin ò jámọ́ kankan ju wípé kéèyàn ṣàfihàn ọ̀dà tó wá ara ẹ̀ lẹ̀ kó lè tún move on pẹ̀lú life ẹ̀. But láti ìgbà tí mo ti pàdé ẹ̀ ni mi ò ti ronú bẹ́ẹ̀ mọ́. Yes, I love you so much. Whenever you are around me, I always feel excited. I always feel fulfilled. God sent. Yes. Wow. Shalewa, please, don't go. You will go around me. I want to spend the rest of my life with you. Wow. Mo ti bàbá sanwó ilé fún agent ẹ̀ ó ní láti move sílé yẹn lẹ́nu so ìjẹun kan mo fẹ́ kẹ́ ẹ take time ẹ rò dáadáa so tẹ́ bá rò dáadáa ibi tẹ́ bá rò sí tó bá yá ẹ jẹ́ kí n mọ̀ but now no I think you still need to think about it you really need to. Fún mi ní àkáǹtì tẹ́lẹ̀, mo fẹ́ fún lówó tó san fún agent ọ̀gá. Ẹ ṣe ní láti wọ̀ mí. Because ẹ mọ̀ ìgbà mi ó lè lọ jẹ́ pé bóyá bí ò ṣe rí láì pé bóyá wájú àti bóyá bí mo ṣe. You are so easy to love. And I'm ready to spend the rest of my life with you. Really? Yes. Àbí ṣé o fẹ́ get married? Why not? Of course I want to be married. And I like you. Yeah. Thank you. Yeah, you're good looking, you know. You have sexy eyeballs, kissable lips. You're good looking, but she need time. Shalewa, Yeah. you mean I have kissable lips? Can we kiss? This is
very deep. It's Adebayo. So you proposed to her, knowing fully well who she was, and she accepted, right? Kí ló wá dé tí èpè ìpamọ́ wá di nǹkan tá a jírí? Ẹ mà ṣe o, nǹkan tí ò yé mi náà gbogbo nìyẹn. Ọkọ mi tẹ́ ẹ̀ wo yìí, ṣé mò ń lọ rán mi padà sí uni láti lọ ṣe masters ni? Bí mo dẹ̀ ṣe tán, nǹkan náà ló ti bá mi wáṣẹ́ sí bank. Bank yẹn ni mo ti di branch manager lénìí. All my success today is all thanks to my husband. So kò wá yé mi nǹkan tí mo ṣe fún. Tó wá di pé kò tiẹ̀ sí kankan lọ́rọ̀ mi tó fẹ́ gbọ́ sí tí mo ti bá kí lásán ó máa ṣépè fún, ó máa bínú sí mi, kò yé mi ẹ bá ń bì. There you have it. Ejo, I put it to you now. There has to be a root cause. You can't just wake up and say you're seeking divorce. Kí ni nǹkan tó dé gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Torí ọmọ lẹ́lẹ̀ tí wọn kì í tẹ́lẹ̀ fún. Tí a bá gbé ọmọ lẹ́lẹ̀ ní ilẹ̀ tí a gbé sórí bẹ́ẹ̀ á padà jábọ̀ ní torí ilẹ̀ yẹn ti mọ̀ lára. Lẹ́yìn gbogbo nǹkan tí mo ti ṣe fún ajá ẹ̀ ó padà sí di ìbí ẹ̀. Hello, Mr. Dennis. Ẹ ti débẹ̀? Oh, okay. Ìjẹ́ mọ̀ kan tẹ́ máa ṣe fún mi, ẹ fún mi ní just 30 minutes. Má kàn yín lára ń sìn. All right. Ẹ ṣé gan. Okay. Babe, ṣé o wà okay? Mo lérò pé sọ pé o jáde ilé ni. Yeah, mi ò fẹ́ jáde, but in fact, colleague wa kan ló pè mí sí pé mo gbàgbé 5 customers sí ọ́fíìsì, so mo ní láti tètè lọ fún because mo ní láti close account ẹ̀ and they need the file láti close ẹ̀ fún. Wọ́n á ní kó dúró fún mi kí n sáré lọ gbé file ẹ̀ fún. But mo rò pé wọn náà sùn ni. Mo ti jí. Oh, okay. Mo ti bá ẹ ṣe oúnjẹ sílẹ̀. Jollof rice ló fẹ́ jẹ, mo ti bá ẹ ṣe. So, àbí ṣé o fẹ́ kí n kú sáà kí n tó lọ? I'm fine. Okay, jẹ́ kí mi tètè máa lọ ṣùgbọ́n bẹ́ẹ̀. All right. Thanks for the package. Nice the business with you. Ẹ ṣé gan ni. Ẹ ṣé àdúpẹ́ kẹ́ ní beautiful day. And you too. All right. Bye. Farabalẹ̀ arimu mo ní bójú bá farabalẹ̀ adẹ́rìmú ọ̀rọ̀ ọkọ pẹ̀láyà ó gba sùúrù mo ní ọ̀rọ̀ ọkọ pẹ̀láyà ó gba sùúrù gan-an gìrìgìrì òràn o mo ní gìrìgìrì òràn o. Orílẹ̀ yàtọ̀ sóhun tó yó mo lóhun mo mọ̀ ó lè yàtọ̀ sóhun tó mọ̀. Nice doing business with you. Thank you, ma. I really appreciate it. Kenny, beautiful day. Very nice day. All right, my All right, brother. Ma. Yeah, bye. Àbọ̀ padà. Cool. O fẹ́ parọ́? I have proof. Hey. Parọ́. Ìwọ pa. Ọlọ́run adáríjì ẹ̀. Kó o Adébánjọ, Ọlọ́run adáríjì. You are a liar. Calm down. Oh my God. Madam, I don't want to believe. Orí bó ṣe wó yẹn. Báwo ló ṣe wá rí? Ṣé pé ọkọ mi náà ni mo ń sá kiri? Ṣé rí eléyìí tẹ sẹ́ǹtì mi gangan yẹn? Ìyẹn gangan ló wù mí. Mo mi eléyìí tẹ sẹ́ǹtì láàárọ̀ yẹn ni ìyẹn gangan ló wù mí. Òun gangan ló wù mí láti fi present ọkọ mi fún business birthday tó ń bọ̀ lọ́nà. Okay, madam, at your service. Okay. Bí bá ṣe fẹ́ sí náà ni ẹni báwo lè fẹ́ ká deliver ẹ̀ báwo lè ṣe fẹ́. Okay. Sherry, mo máa fẹ́ kẹ́ bá mi decorate with balloon, blue balloon and white. Okay. I understand. Kẹ́ tí wàá fi ribbon, kẹ́ fi sí. Ẹ ṣáà mo fẹ́ ṣe máa ń ṣe yẹn. Irú ilé tẹ́ ṣe fẹ́ nìyẹn tí mo rí tí mo fi wá sọ́dọ̀ yín. I just want something exactly like that. Okay, ma. Okay. I understand. Yeah. So tẹ́ bá wá decorate ẹ̀ tán pẹ̀lú balloons ẹ̀ mi mo fẹ́ ṣe fẹ́ ṣe o. Mo máa fẹ́ kẹ́ bá mi wá kó bí board kẹ́kọ̀ọ́ gbé síbi windscreen yẹn. Kẹ́ wá kọ sí pé thank you honey for all you have done. I really appreciate you. Really?
Bẹ́ẹ̀ni. Wow. Uncle, tẹ́ bá mọ̀ nǹkan tí ọkọ mi ti ṣe nílé ayé mi. Ẹ máa ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí. In fact, it's nothing. Like I actually wanted to do more than this. Táyé bá gbà mí. In fact, ẹ má worry kò lè yé yín. I just want it like that. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kó beautiful gan. Okay, ẹ wò ẹ̀yin jóbìnrin tó mọ̀ọ́rẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò máa ka ogun nǹkan bẹ́yẹn sí. Tó yẹ pé ti zú ẹ̀ ṣá. Oh my brother, mo gbọ́dọ̀ mọ̀ọ́rẹ́. Ìjẹ́ mo kọ́ tẹ́ máa ṣe fún mi send tó bá di ọjọ́ Monday. Okay. Ẹ send details ẹ̀ sí mi. Okay ma. Yeah. First thing. Ẹ bá worry, ẹ send ẹ̀ sí mi lọ́jọ́ Monday so màá lè fún yín balance. Alright. Or ṣé that same account ẹ send sí mi tẹ́lẹ̀ tí mo fi deposit ṣé òun náà ni? Yeah, òun náà ni. Okay, ṣé mo lè forward balance? Yeah. Oh, very good. So first thing on Monday morning. Alright. Ma forward balance fún yín. Alright. You understand? So ẹ má worry. Èmi kàn máa ti jẹ́ kẹ́ mọ̀ wá tẹ́ máa gbé wọlé. Okay ma, at your service. Alright, no worries. Ẹ ṣé gan. I really appreciate the business. Thanks for the patronage. Nice the business with you. Ẹ ṣé gan ni. Ẹ ṣé àdúpẹ́ kẹ́ ní beautiful day. And you too. Yeah, all right. Bye. Ó ti dùn bí oyin kó máa dùn lọ ni o. Ilé tó ti dùn ìkorò kó má ṣe wọ ọbẹ̀. Iyeye àríra wa la fẹ́ra wa o. Orí mi ló fẹ́ mi. You tell me say you love me. Mo ní bí n bá ṣe ó yẹ kó sọ fún mi yé. Bàbá mi yé o bàbá. You know I love you bàbá. Mo ní kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ilé tó ti dùn. Kí ló dé? In fact, any ojú tó dáa, ẹ tún wá fi ojú yẹn fi rí nǹkan tó dáa. I love this house. The interior decor are top notch. Like I love it. Irú colour tí mo sọ fún pé ọkọ mi like gan. Òun náà tún fi decorate ẹ̀. Inú mi dẹ̀ dùn gan. Madam, ṣe rí nígbà tí ti sọ fún mi pé irú colour tí ọkùnrin máa ń like. Ìgbà yẹn mo ti ní picture nǹkan tẹ́ máa like tí pé tẹ́ bá rí báyìí. In fact, you will be very surprised. And you, as you can see, you know. Indeed. So I know you're gonna like it. In fact, I love it. Mi ò kàn like ẹ̀ lásán. Wow. Nǹkan tó wá tẹ̀lé wá ṣẹlẹ̀ ni pé surprise package mo ẹ fi ṣe fún ọkọ mi ní ọjọ́ òbí ẹ̀. Are you for real? Bẹ́ẹ̀. So it's actually a birthday gift. Yes. I must confess, your husband must be a very lucky man. Well, my brother, it's actually the other way around. I am the lucky woman. Tó fẹ́, in fact, tó fẹ́ the perfect man. Bẹ́ẹ̀ni, if you know my story, ẹ máa bá mi dúpẹ́ ni. Ẹ kò tún ní bá mi dúpẹ́ lásán, ẹ tún máa pe àwọn èèyàn jọ pé ẹ máa bá arábìnrin yìí dúpẹ́. Wow. Ẹ ṣàbà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fi ọkọ alálùbáríkà tó fi tàbí lọ́rẹ́. Ó ti yé mi, I understand. So ìjẹ́ ọmọkọ tá a máa ṣe ń sìn tó bá di ọ̀túnla. Yeah, I mean next tomorrow. Next tomorrow. Yeah, tó bá di next tomorrow. Yeah, máa bá yín ní ọ́fíìsì. Ẹ má gbàgbé the CFO tó wá pẹ̀lú léyìí. Gbogbo ìwé léyìí pátápátá tó bá ilé yìí wá. Orúkọ ọkọ mi nìkan ní kẹ́ kọ sí o. Ẹ bá mi kọ Mr. Adebayo KO. Mi ò fẹ́ rí orúkọ tèmi bẹ̀ rárá. Kò sí problem, kò sí wàhálà. Yeah, orúkọ ẹ̀ ní kẹ́ kọ sí everything. Ó yé mi. Ó yé yín. Ibi tẹ́ ẹ̀ sọ dé ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Ẹ sure. Kò sí problem, ní problem pẹ̀lú mi now. In fact, ẹ ṣé gan-an ni mo really appreciate it. I wish you all the best in your marriage, ma. Thank you. And you too. Nice doing business with you. Thank you, ma. Ẹ ṣé gan-an, I really appreciate it. Kenny, beautiful day. Very nice day. All right, my All right, brother. Yeah, bye. You know I love you, Baba. Mo ní kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ilé tó ti dùn. Kí ló dé? Ṣàdédé ló wá korò. Ajá tó ti rí ní jùrù. Ṣàdédé ló wá ń gbó mọ́ni o. Bídí pàtàkì kan sí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Bídí pàtàkì kan sí. Tí ẹ náà ni mo ń ṣe o. Iṣẹ́ tẹ̀rí yẹn. Gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fún lọ́jọ́ òbí ẹ̀ tó ń bọ̀ yìí náà, òun náà lẹ rí yẹn o. Kí ni bí fact? Ṣé ẹ rí ọmọkùnrin yìí? Ó ṣẹ̀ mí. Ó ṣẹ̀ mí, ó ṣe ẹlẹ́dàá mi.
kò ṣe mi gan-an. Ṣé rí ọ̀rẹ́ mi Clara? Sarah, God, láti bọ́tà tí. God. Wọ́n lè wọ́n bá ti. Ọmọ mi, gbogbo ṣe set. I'm so happy to see you. So good to see you too. Ọ̀rẹ́, mo ti ní ìṣẹ́ gan-an. Bó ṣe wá jẹ́ kí n ní ìṣẹ́ tó yìí, gbogbo wa. Wo tèmi yé mi ọ̀rẹ́ mi. Ṣé wọn ló yí ẹ fún nílẹ̀ pẹ́jù jàre? Irú Olúwa go everyday. Mommy, I want to see big mommy. I want to see second mommy. I want to see second mommy. Ṣé bá ṣáà ń bára wa sọ̀rọ̀ lórí fídíò call? Iye ohun tó náà kó mọ́. Ṣé mo ṣé mo níyàn méjì ni? Èmi àti wọ yìí náà ni náà. Báwo ló ṣe máa fi nílẹ̀ fún that long? Má bínú, má bínú, ṣàdẹ̀ ti dé sí. Ó dẹ̀ ti insist máa ṣàbẹ̀ lo few days. Ó ṣe few days or few weeks ni o. Few weeks ni o. Ọkọ ẹ̀ ń kọ́ ṣé wọ́n ti jáde lọ. Ó ti lọ bíṣẹ́. Ó sì máa ta lẹ́kọ̀ọ́ tó dé ní ẹlẹ́ni. Èyà, mo rò bí wọ́n fẹ́ travel gan. Oh yeah, that was last 2 weeks now. Ó ti lọ today. Now, he'll be so excited to see you. Ó náà ti sọ ìgbà olórẹ́ ìfẹ́ wa. Mo ní mo mà ṣì ń bẹ lọ́wọ́ ni o. Èmi tí mo sọ pé finally my friend is coming over today. He was like, hey, I can't wait to see your friend. I can't wait. Èyà, mo ń gbóhùn oúnjẹ. Mo jẹ́rìí ọ̀rẹ́ mi ọlọ́wọ́ síbí ẹjọ́ kílẹ̀ sí. Gbọ́dọ̀ ọ̀rẹ́ tèmi tó jàjàgbà láti wá láti ọdún yìí. Ó wá láti Benin sẹ́kọ̀ọ́ mi wá ní filé po ọtí kì í fi ọ̀rọ̀ roka. Abba, trust me now. I trust you, gbogbo oúnjẹ mo ti sè kalẹ̀. Kó tó kúrò bí ó máa tóbi jù mí lọ. I promise. Okay. Oyin yá wá freshen up. Pẹ̀lú ọ̀rẹ́ mi. I'm just so tired. Màlúù ṣé kí n kí n kí. Bó ni guest room yẹn wà náà? Má bá mi sọ náà, Abba, má bá mi sọ, mi ò gbà. Ṣàléwá, èmi máa ní, èmi Clara, ọ̀rẹ́ 14 years. Ó wá feel pé màá wá rubbish ẹ̀ nítorí kí ni náà? Jọ nítorí kí ni? What do I have to do that for? Sọ̀rọ̀ náà. What do you have to do what for? I saw my husband like this pẹ̀lú ojú mi méjèèjì ní aago kan òru. And you are here saying this, please, just be honest. Mo rí ẹ, so báwo lẹ deny kankan. Ṣàléwá, kí ó kúrò ní 1 a.m.
kó di 3 a.m. kó rí ọkọ ẹ̀ kó jáde nínú yàrá mi kó yẹ kó kọ́kọ́ pè mí kó béèrè lọ́wọ́ mi kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Are you not about to see me? For what? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Mo wá fẹ́ ṣeré ni. Irú eré wo? Ṣé o kì í mo ṣe máa communicate pẹ̀lú ẹ látijọ́ ẹ ni ẹ ti máa fojú bá ẹ sọ̀rọ̀ o kì í notice. Àbúlórí burúkú ni ṣojú yóò fẹ́ fọ́ dànù. Are you mad? No. Kí ló ṣe yín? Tí máa ṣe báyìí. Ojú yẹn máa fọ́, Ọlọ́run máa bá mi fọ́ ojú yín tẹ̀ ní fi níyàn mọ́ rárá. Ẹ máa lè ṣiṣẹ́ Olúwa. Ṣé ìyá wèrè ni? Ṣé mo pé ọ̀rẹ́ ìyàwó yín ni mo jẹ́ ni? Kí ló wá ṣe ní yàrá mi lóru? No. Ní almost 1 o'clock. No, kò kí n ṣe big deal. Kí ni? Bóyá torí ọ̀rẹ́ ẹ ló jẹ́ kó máa ṣe bó ṣe ṣe. Look, ọ̀rẹ́ ẹ náà ó ń cheat on me. Kò yẹ sọ pé èèyàn ń cheat on ara èèyàn yẹn ò ń ṣe big deal. Ọlọ́run dẹ̀ máa bá mi báyé yín jẹ́ pẹ̀lú kọ́tẹ́ sọ yẹn ni. Ṣé ẹ mọ̀ bí mo ṣe jẹ́ sí ìyàwó yín ni? Yes, mo mọ̀ pé ọ̀rẹ́ ẹ ní ẹ̀. Èmi best friend ìyàwó yín. Oh, come on. Kì í ṣe bó ṣe ń kára mọ̀ bí wàá jẹ́ kó jẹ́ nǹkan tó lè jù rí. Ọlọ́run máa bá yín ní bá ti yín jẹ ni. Ṣé tí máa máa tafa? Relax, come. Ìyàwó kọ abúlórí burúkú ni yín ni. Ṣé ìṣeré ni? Ẹ wo! Tí o bá ṣe pé mi ìfẹ́ kílẹ̀ ọ̀rẹ́ mi dàrú, máa pariwo lè mọ́ yín lórí bíbáyìí. Ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ mi, wọ́n bá mi nínú bíbáyìí. Ṣé yàwé àbí tí yín fẹ́ kà á ni? Èyí tí ẹ ní ìdíje owó bẹ́ẹ̀ ṣe dàbí eégún tó léwèrè, ẹ wọnú ilé wọn bẹ́ẹ̀, ẹ wọ́n ṣojú ẹ ń ṣojú olóṣì sí mi. Irú èèyàn bẹ́ẹ̀ lẹ pè mí. Ṣé mi náà ni mo wọlé tó báyìí? Ṣé kí ni mo. Kí ni Ṣaléwá ṣe tó fi lọ one chance? Ibo ló mọ èyí tí ó rìn kó wèrè? Bùdá yìí máa rape mi. Olóòlù ni wọ́n ṣòkòtò sábẹ́ mo dárùn. Kí lélẹ́yìí? Ẹ ní kúrẹ́ sa o. Ọlọ́run ní fire fún yín bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn. Ẹ̀yin olóṣì. Tí má lè sọ fún yẹn sí kò ní understand. What kind of rubbish is this? Àyà mi padà wá gbọ́mọ. Bùdá yìí fẹ́ rape mi ní ṣá. Láti ìgbà tẹ́ ti bí ire Olúwa àtijọ́ kò mọ̀ ẹ̀ sórí mi kí n dénú lẹ́yìn sórí kí n wá ẹ wá mọ́ nítorí tọkọ ẹ ni mo ṣe sá fún ẹ náà nítorí every time lọkọ ẹ máa ń disturb mi ìwọ ló pè mí ò bẹ̀ mí kó tó di pé mo wá mo sọ pé tí má wá mo máa padà lọ́jọ́ ẹ̀ ó insist wípé mo gbọ́dọ̀ bẹ̀ lọ few days nǹkan tẹ́ kí n dúró ṣe bẹ́ẹ̀ mo free mo less busy tó bẹ̀ yẹn ni ṣó fẹ́ máa dúró text messages ọkọ ẹ tó wà lórí fóònù mi ni I have your husband's nude on my phone. Come on now, that's not possible. Kí ló ń sọ náà, my husband's nude. Yes, nítorí ti tiẹ̀ ni mo ṣe keep it because mo mọ̀ wípé irú ọjọ́ báyìí ó lè wáyé ohun rẹ̀. Ṣáà hold on. Jọ, kí lélẹ̀? Ṣé kí ni ọkọ ẹ̀kọ́ ni? Ṣé mi mo lélẹ̀? Náà ṣojú ọkọ ẹ̀ hàn bẹ̀. Kí ló ń ṣe lórí fóònù mi? Èmi mo nìyẹn àbí? Àbójú ọkọ ẹ̀ ayé ọkọ ẹ̀kọ́ ni? Èmi mo pupa? Sọ̀rọ̀ àbójú ọkọ tèmi? Wo? Mo mọ̀ kíni ni mo ti fẹ́ delete it. You can delete it yourself. Because kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe delete it so that you know I don't have anything to do with your husband. Báwo ló ṣe máa ronú nǹkan bẹ́ẹ̀ yẹn kan mi? Tó gbẹ̀rí ọkọ ẹ jẹ́ ò gbẹ̀rí èmi jẹ́. Ọkọ ẹ tó yẹ kó béèrè lọ́wọ́ ẹnu ilé ò béèrè lọ́wọ́ ẹ̀. Èmi ló wá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó tún wá ń béèrè lọ́wọ́ mi tí wọ́n fi jà bí mi. Clara, ìwọ náà wo mẹ́sẹ̀jì tó wà bí ṣe mẹ́sẹ̀jì àti ọdún kan sẹ́yìn. Kí ló dé tí wọn náà ò ṣe sọ fún mi? Irú ìgbà tí mo ti ń bẹ̀ nítorí. Ṣé mo fẹ́ dalí ẹ̀rú ni? Báwo ni mo ṣe bẹ̀ tó nà pé kó wá ti jẹ́ kí n mọ̀ pé náà nǹkan báyìí lọkọ mi ń ṣe fún ẹ tó bá jẹ́ pé o sọ ni. Gbogbo ìwé ilé tó ṣẹlẹ̀ lánàá ó sì kò ní ṣẹlẹ̀. Tó pé sọ yẹn èmi ò ní jẹ́ kó délé mi mọ́. Nígbà tí ìṣe pé bóyá òwò náà ṣe èèyàn sẹ́ látọdún yìí ó sọ fún mi ó tún kẹ́lẹ́ ó tún ṣe tán torí pé mo bẹ̀ ó tún ń bọ̀ ṣé tó bá yá náà ta ló mọ̀ bóyá ìwọ náà wàá fẹ́ wò pé bóyá kò consider ẹ̀ èmi ò láìkí irú kan bẹ́ẹ̀ wá ti ṣàlàyé fún mi káyipó ti ṣàlàyé fún mi ní mi ní jẹ́ kó wá. Hold on.
nínú gbogbo ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ yìí pẹ̀lú kíní ọkọ ẹ tó wà lọ́wọ́ ẹ níwájú ẹ tó ń wò yìí nǹkan tó máa sọ ni. no wípé tí wọ́n bá mọ̀ ìwọ ò ní jẹ́ kémi wá àti gbọ́kọ́gbọ́kọ́ tèmi jẹ́ náà àti pé mi ò rí ọkùnrin lọ́kọ tí ẹ ṣe fẹ́ wù mí àti pé nǹkan tí mo wá ṣe nínú ilé ẹ nìyẹn. So you cannot afford to talk to your husband but you can afford to talk to your friend. No see sorry kó kúrò ní ire olúwa lẹ́bí kẹ́bí olúwa kí o sọ̀rọ̀ ẹ̀ di Mary kò bí Jésù tó bá rí ẹsẹ̀ mi nínú ilé ẹ kó gé dànù tó bá rí ojú mi nínú nǹkan ẹ kó fọ́ dànù ìwọ kan rádà rẹ bẹ́ẹ̀ mú fún mi. agbọ́kọ lórí pàǹtẹ̀ tí a lè aláìní kan ṣe ara Galatia. Clara wọ́n. ewu madam bí mo ṣe lose 14 years friendship mi ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ni o iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. ẹ wo as if that was not enough my husband actually did the worst. Fọláṣadé. Wọ́n ní ẹ̀mọ́ bọ̀ọ́nù yàrá. Ṣebí ìwọ náà ló ní kí ló tó wá pọ́njú. Wọ́n lè lè mọ ọgbẹ́ ẹ̀nà fẹ́ mi. Àti wípé wọ́n ní kí nígbà tí wọ́n fi ice cream sí. Really? Bẹ́ẹ̀. Kí ni? Wọ́n lọ ń dà sójú ibi. Àwọn àmọ̀ fẹ́ ń gbé. So kí ni nǹkan tó ń insinuate? Ọkọ mi ní ilé èèyàn lẹ́yìn ní àyín. Ìwé kò dá sí kí wá mọ́lá. Ẹyin kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Ilé èèyàn lẹ́yìn nǹkan yín. You are too funny. Mo ra àwọn ilé náà fún ẹ. Ṣé ẹ tún ra nǹkan mi? Yes, I know you will like them. Ló ti fi dàgbà yìí. Bẹ́ẹ̀ni. Èyí fáyín o. Ẹ tún bá ara kiri. Yes. Ẹ sì mọ̀ pé mo láìkí ẹ. Exactly. Ṣọ́ọ̀bù ẹ̀ sọ́ọ̀rì. Òun náà ni. Ní Yorùbá rẹ̀ rẹ́dì kúkúrú. Ẹ̀wọ̀n ẹlẹ́dàá àwọn ọ̀rọ̀ àpèsè. Àmín. Àgùdí ń tolókun àgùdí ń tolósà. Ọkọ mi ọmọ orí ṣe. Amen. Ọmọ orí jẹ. Ọmọ orí ná ó sì mọ orí lò. Lágbára ẹlẹ́dàá mi lágbára ọmọ yín tí ń bẹ nínú mi gómìnà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Gómìnà lẹ̀ ń wò yìí. Thank you. Lágbára orí gómìnà yìí ẹ sọ rere. Níbi tẹ́gbẹ́ yín bá ti náwó ẹ̀yìn nájú ń bẹ̀. Ọmọ orí ṣe fún yín ni. I love you today and I will love you forever. Inú mi dùn. Bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ báyìí inú mi máa ń dùn. Yóò dà fún. Amen. Àwí ọmọ mi tó ń bọ̀ wá sáyé. Ẹ ṣáàjẹ ẹ kí sí. Ẹ dáàdi mi wọ́n kí ìní sọ̀rọ̀. Báwo ló ṣe gbọ́ nǹkan tó sọ? Mo máa sọ. Really? Bẹ́ẹ̀. Kò yàtọ̀ gan lẹ́dàá nìyẹn. Ẹ̀yẹ́ gbórí sí kí n tó sọ tó bá sọ fún mi. Okay, what will you eat? Dáàdi mi mo fẹ́ jórí erin. Kò sọ bẹ́ẹ̀ wọ́n ti. Tani ní ìbílẹ̀ tiwa tẹ̀ ní rọ́ọ̀bù lọ́rùn. Where am I? Can you calm down please? Anyway, Fọláṣadé àbí ṣé o wà okay? Ẹ dákun sẹ́ ẹ̀ mọ̀ mí rí ni. Àǹtí tí ń bẹ lẹ́yìn ọkọ mi ń bolẹ̀ yọ sí. Seriously? Anyways, ṣílẹ̀kùn jẹ́ ká wọlé. Ilé ibo. Ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ so ṣílẹ̀kùn jẹ́ ká lọ sínú ilé yẹn. Ilé tẹ́ ẹ gbà fún mi. Mo rò bẹ́ẹ̀ lògùn aràn tí èsì ẹ̀ ń ṣiṣẹ́ lára yín. Níta ẹ bá fẹ́ sọ ní kẹ́ ẹ sọ ààyìn. Tẹ́ ẹ bá sì lè sọ kẹ́ ẹ mọ́ lọ. But ó dá mi lójú pé o mọ̀ mí náà. Ẹ mọ̀ mọ́. Iṣu èèyàn màmá ń tọwọ́ èèyàn tó pọ̀ o. Ẹ gbà mẹ́wò kan tí kò ṣe fún mi. Ẹ dákun ẹ má bínú. Ta ní iṣu? Ta lè po? Táwọn wá tọwọ́ rẹ̀ bọ kinní kan. Ìlérò pa ẹgbádùn tẹ́ bá lọ́rọ̀ gidi sọ ẹjọ́ sọ tẹ́ ẹ̀sọ́ kẹ́ mọ́ lọ. But dúró o ní gut gan o. Ìwọ mọ̀ pé ọkùnrin wà happily married tó ní ìyàwó tó dẹ̀ bí ọmọ. Ó dẹ̀ wá wò ṣùṣùṣùṣù. Ìwọ dẹ̀ wá lóyún fún un. Mo ṣe gbà ní pé lóòótọ́ gangan ni pé obìnrin báyìí ní ọ̀tá obìnrin. Ẹ dákun nígbà tó ọ̀nàwó gangan owó akọ́rọ̀ orí burúkú tọ̀nà nísìnyí tọ̀nà tí mo bá gé jẹ ṣé mo jẹ̀bi?
ọwọ́ àní ọkọ wa o onílé aláyọ̀ ẹ dákun ṣéwọ̀ ìnílé aláyọ̀ bẹ́ẹ̀ ni ìwọ ló sóra dáradá aṣẹ́wó ni ọkọ mi ti jẹ́ ìmọ̀tàn rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo mọ́sẹ̀ máa ń bọ̀ sùn káàkiri tọkàn mú ọ báyìí tọkàn gbé ọ sí ilé tó fi ọ ṣe interior decoration kọ sá wà nílé kí ìyá mọ jẹ ọ kú kọmẹyẹ tó sú ọ ṣàṣàánú rẹ náà ni inú rẹ náà ló ti ń rówó tó ń ra wings tó ń ra gbogbo tó ń ra àbí gbogbo rẹ kọ́ ló kó sí rádaràda òsì àwa wí tán ọlọ́kọ òun ni ọkọ tèmi ní òun sì lò fún mi lóyún yìí kò sì sí tí bàbá ńlá kú ẹnìkan lè ṣe sí bẹ́ẹ̀ ni kí ẹ sọkọ rẹ àwa yìí làwa lọkọ ọkọ mi ni. Jọ̀ọ́ mo fẹ́ get nǹkan kan clear láàrin nǹkan tó sọ yẹn ṣé Adébánjọ kò ló sọ fún ẹ pé èmi jẹ́ olóṣó. kì í ṣe pé bí àwọn sọ fún mi nìkan mo mọ̀ ọ́ olóṣó ló ń ṣe bẹ́ẹ̀ ni ọkọ mi jẹ́ mọ̀ pọ̀ nǹkan ṣàánú ayé rẹ ni wọ́n rádaràdé òsì kan torí yẹn bá ń gbódò kó torí àmàlà bá ń gbókùúrọ̀ yọ rádaràdé òsì àmọ́ tí ń bá káàkiri mú wíìsì wèrè san mórí mú gbogbo ètè ọ̀lẹ́ gbogbo rẹ̀ pa àlèkú kárí wáìtì sẹ́yìn máa ń bóra kọ́lọ́kọ́ ẹ̀yìn àìsẹ́wó. Madam ẹ wò ó máa better kẹ́ calm down. ìwọ ni kò káàmù ara rẹ. No, it's alright. ọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ ń nà kú òǹbí. Excuse me. bẹ́ẹ̀ ni. ẹ wò oh my goodness. àìsàn wa mú yín kẹgbà yín lọ. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan. ẹ̀bẹ̀ ra yín. mi ò fẹ́ ká ní problem. ṣé ẹ lọ́rọ̀ tẹ́ ẹ sì fẹ́ sọ. no ní sọ̀rọ̀ yẹn náà mo bá yín sọ mo understand yín and it's okay it's alright but mi ì fẹ́ ká ní problem so mo fẹ́ kẹ́ ṣe favour kan fún mi and favour yẹn ni pé ẹ jọ̀ọ́ ẹ má sọ fún ọkọ mi pé mo wá síbí àbí pé àti ẹjọ́ sọ̀rọ̀ rárá mi ò fẹ́ kọ́kọ́ mi mọ̀. ọkọ yín àbọ̀kọ mi. ok ọkọ yín ọkọ wa. kì í sọkọ wa ọkọ mi ni kẹ́ ẹ lè pàdánù kí n mọ̀ sọ fún kí n mọ̀ sọ pé wá àyàn wá pariwo mọ́yàwó rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. nǹkan tí mo mí ìkan nìyẹn mo kàn ṣe mọ̀ tẹ́ bá sọ fún a lè ní problem ó lè máa like wa máa fi yẹn bá yín jà. yóò bí mi jà ọkọ mi yóò bá mi jà tí mo yẹ bí olóyún tí wọ́n bá sùn káàkiri bíi ti ẹyin. ẹ náà ó lè bá mi jà. ẹ bọ́ ọjà náà nù. ẹ jọ̀ọ́ mi fẹ́ kẹ́ ẹ sọ fún ẹ jọ̀ọ́ please if you can do that for me inú mi máa dùn. àkókò mẹyẹ tó sú ọ àsìmọ́ ibi tó ti wá àmọ́ ibi tó ti já tó ní róòpù lọ́rùn náà a ṣètò afọ́lọ́ àwọn ọmọ ṣètò afọ́lọ́ náà ni. ọ̀rọ̀ àyẹ̀ ṣe gan-an. yóò bọ̀wọ́ dé. excuse me. 5 million ní sígbà. ní owó kíni. owó kó fẹ́ bọ̀ tọ́jú àṣírí pọ̀ wáìn. 5 million. bẹ́ẹ̀ ni ìfẹ́ sọ fọ́pọ̀ wa. mi ò lè san owó bẹ́ẹ̀ yẹn for what. o lè san. 5 million. o lè san. kò sí wàhálà nígbà ọkọ wa ní ìsín sọ fún pé o ti wáìn. no ẹ ní sọ òkè ẹ jẹ fún 500,000. sọ gbádùn 5 million díẹ̀ náà jì. ó pọ̀ jù. no sis aunty ayé mi ọkùnrin ò mà lọ́rùn èmi aunty. ọ̀rọ̀ yìí mọ̀ ta kókó. kí ni mo ṣe bá ní bàbá mi wú bàbá yìí sí mi. níbi ọ̀rọ̀ yìí lọ ilé iṣẹ́ ní ìyá olóògbé lẹ́sẹ̀. ó dorí àgbà kodò. ìròyìn wọn la ó kọ sígbẹ̀dú. ṣàdédé lórí dòwe ṣebí wọ́n lẹ́ni bí ọkàn mi. ṣé wọ́n rántí bí tàti bẹ́ẹ̀. Mo fẹ́ mú mi. ṣebí Aṣọ́dà ti tó inú fún yóò lóyún. Ó fún yóò lóyún Adebayo. Ó tún wá rò tóbi ní burúkú. bó bá ń dùn a kò yé mi mọ́. oníwà dúró. Jésù. Ẹ wá máa bèrè lọ́ọ̀ pé ṣé ó gbọ́ lẹ́nu mi rí. Ẹ bá mi kí pé ṣé ó gbọ́ lẹ́nu mi rí. Ṣé mo ẹ́fà sọ nǹkan kan tí mò ń sọ yìí rí? Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ìkà ni ẹ. Ẹni bí ni ẹ.
ìka èèyàn ni ọkùnrin tó fi ṣépè fún ọkùnrin òun yẹn. Ẹ jọ̀ọ́ ẹ tiẹ̀ kọ́kọ́ ní sùúrù madam ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù. Kí ló dé? Atẹ́gùn mú yín lóhùn lọ ni. Mr. Cole Adebayo. Kò sí èèyàn rere rárá lára yín o. Ìjẹ́ yìí kọ́ ni mò ń bẹ̀ láti ẹ̀kan níbí báyìí. Tí mò ń tẹnumọ́ fún yín pé sùúrù nìyàn fi ń ṣe ilé. Tẹ́fka gidi borí, and I'm even very happy that after all the hours spent here, you finally got what you want. No. Because ẹ fẹ́ sọ mí dẹni tí ò wà competent bẹni tí ò mọṣẹ́. I knew wípé tẹ́ ẹ bá ní sùúrù gbogbo ẹ máa padà ṣe kí ni ó máa padà blow up in your face. The worst part of this whole thing only pé bí mo ṣe wà ẹ madam mo ti lóyún oṣù márùn-ún again fọkàn mi mo ti rí bá àná mo lọ ṣe scan ní obìnrin mo ti lóyún ẹ̀ fún mo ti lóyún ẹlẹ́ẹ̀kejì báyìí. I'm sorry. It's never there for me. Ni mo fẹ́ bá sọ̀rọ̀ kò tiẹ̀ ní dá sí mi. Nígbà tí mo fẹ́ sọ pé mo tiẹ̀ lóyún kò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ mi sétí ó máa bínú kúrò nílé ni. Kí ni mo ṣe tí ò dáríjì mi? Oh no. Ṣé tí ni pé ẹ̀yin gógó lálẹ́? Did you even realize pé àwọn neighbors máa gbọ́ tí ẹ̀ ń pè ìyàwó yín ní unprintable names? Can you hear yourself and all the levels of allegation that you are laid against this woman? You are sorry. Madam, ó ní ẹni tó bá ti mọ iyì wúrà là ń tàn fún. Ọmọkùnrin yóò lè mọ iyì láíláí. Kò sí nǹkan tí mo lè ṣe tó fi lè yẹ fà mọ́ iyì mi. At this point, mo fẹ́ grant ọkùnrin ní wíṣẹ́. I am not ready for that. You want a divorce. You want a divorce, right? Ṣé bí kan tó fẹ́ nìyẹn? Now I want that divorce. Ní èmi ìgò ni lọ́ọ̀yà mi á gbé tán. No, ó máa serve that divorce letter tó fẹ́. You do not deserve me at all. Ìwọ no. Ó ṣe mí ó ṣe ẹlẹ́dàá mi. Mi fẹ́ ṣépè ni o, pé ẹlẹ́dàá mi á fìyà jẹ. Mi ò fẹ́ ṣépè ni. Ṣùgbọ́n mo fà ẹ́ sọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run mi, ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá ọmọ mi, ẹlẹ́dàá oyún inú mi á ṣèdájọ́ fún ẹ. Done with this marriage. Go. I think my official stay here has come to an end. And this should be Madam's and she will come out for it. Mr. Cole Adebayo. As you can see, you've lost this one. I wish you all the best in your sojourn in life, and I hope that when you meet another beautiful, good woman, you'll know how to keep her. Good day. Ẹ gbọ́ra yín yé. Ọkọ tìyàwó ẹ gbọ́ra yín yé. Ọkọ tìyàwó ẹ gbọ́ra yín yé. Gìrìgìrì ò rán òwe. Ṣé máa tàn sáde? Gìrìgìrì ò rán òwe. Àlèlè yìí. Who is this? Ẹ máa gbà mí. Dáàbò. Afọláṣadé. Ilé wo ni ń san inú ìbò báyìí? Who is this? Who is Ibo? Kí ló dé? Ta ni? Èmi ò mọ tí kàn ń jágbe mí ìbò. Ó ti yé mi. Ṣàlẹ́ ayé ìsẹ́ tó yá wẹrẹ ni. Àyù MTN 2 ọ̀dẹ̀ ṣé wọ́n ń bá mi dì ọ ni? Ọ̀wọ́lé onlé ọ̀ ń sọ àyù ìṣe. Ṣé wọ́n gan wà ń ṣe? Àbí ẹ dákun kí ló dé tẹ́ ẹ máa gba àwọn èèyàn láyé àgbàjù báyìí? Nígbà tí n ti sílé tó ti máa ń ránṣẹ́ ló ti fàyè gbá tó ti dẹni tó jáwọ́nú yàrá àgbàlejò tó yẹ jáwọ́nú yàrá tó jẹ́ privacy wa hàn yín gẹ́gẹ́ tó bá jí tó our privacy tá ló ń dá wọn ọ̀pọ̀ mi lónìí wọn ò sì ra nǹkan kan lónìí máa lọ. Ìwọ náà mọ ọlọ́kọ mi mọ́ bínú ìfẹ́ kọ́ mọ pariwo báyìí. I don't like you to shout mọ́ shout ó yí ọ ẹ̀ẹ́dẹ̀wẹ̀ bọ̀dá tá a mọ́ ránṣẹ́ nù mo bá fẹ́ pọn mi tí mo fẹ́ ra nǹkan tí mo mọ́ ránṣẹ́ nù. Ẹ wà ń fún lásọwọ ẹ̀yin lẹ fà ẹ̀yin lẹ ń bá tiẹ̀ jẹ́. Ẹ dákun kí ló tẹ ìlànà lẹ. Èmi ni bùdá tó máa ránṣẹ́. Ṣé èmi ìran yín sẹ́ni ẹ bá mi ra nǹkan ọbẹ̀. Ọ̀dà ta ni wọ́. Ta ni yín. Ta ni wọ́. Ọkọ mi. Ẹ̀wẹ̀ ni. Bọ̀dá ọkọ mi odógùn mi nù. Yorùbá àdó.
king mẹ́nu. Ọba nu ọba. Adé mi. Clown. Kódà igi lẹ́yìn ọgbà. Tí ò ní wó láéláé. Tí mo fi ń mí nù. Breathing of birth. I'm blushing. Ọkọ mi nù. So Jamiu ló kọ mi. Bẹ́ẹ̀ni Jamiu Jàjà ló kọkọ mi. Ajá mo ti kọ́kọ́ já o. Bẹ́ẹ̀ni o. Èmi jẹ́ Jàjà. Bẹ́ẹ̀ bá sì sòsì yọjà yín sí kan. Mo lè já bàbá rẹ wẹ́lẹ́wẹ́lẹ́. Bẹ́ẹ̀ni ẹ dákun ẹ mọ̀ bínú ẹ jẹ́ introducing papa bin production ní ìsinmi ọkọ mi lè ń wò Jamiu Jàjà ló kọ rẹ̀. Kẹ́yìn ó tó mọ̀ mí kẹ́ tó mọ̀ pé mi níyàwó yín èmi ẹ ṣe ìyàwó yín ọkọ mi rèé sẹ́yìn lọ́jọ́ kan nílé tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́mọkùnrin kan bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú mi nù mo ní mọ̀ bú mi ìyàwó Jamiu mọ̀ ní mi yóò mọ̀ já o wẹ́lẹ́wẹ́lẹ́ ní ta ní jẹ́ Jamiu ní ọba gbọ́ o lọ́ba yín mo sí mi pàkó kété tọkọ mi dé mo bá sọ fọkọ mi o báyìí lọkọ mi mú gò pọ̀ fọ lọ́wọ́ kan lọ́ba gun mọ́ hàn nínú bá pariwo yé ìfẹ́ kọ́ọ̀tì mo lé mi fẹ́ kí èèyàn pariwo bí n bá lọ bá tuntun gún gbọ́. Bí Jamiu bá gún èèyàn bọ́ bá pariwo wàhálà ogun ni bọ́ bá ti gún ọ yá dákẹ́jẹ́ ni bọ́ bá tí yóò pariwo tọ́ báyìí ó sọ mo pé gún ọ ń pariwo. ọtọ́ wa ní ìsàn kan ti kọ́ọ̀tì o mo lé mi fẹ́ kí èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ni mo tún fún un gbẹ padà ikú àṣẹ àfìgbà tí sẹ́jà lọ ogun tó ẹ̀mẹ́wàá àfìgbà tó kú lọ́kọ mi tó fi lẹ̀ nígbà tí wọ́n sì gbọ́kọ mi ló lọ ilé ńlá wọ́n lọ jẹwà ó sì ti dé ní ìsìn mo ti dé tó bá ń gbọ́ àti lọ àti bọ̀ ẹni orí ó dilé sọ̀rọ̀ èmo lóyún wọ́n ti sọ̀rọ̀ rẹ fún mi wọ́n. ọkọ mi ká mọ́ parọ́ ọmọkùnrin wọ́n ń gbìyànjú wọ́n ra èsì mo bá lẹ́yìn romi báyìí wọ́n lọ jà lọ wọ́n lọ ra nǹkan ọbẹ̀ kọ́dà wọ́n ó tún sè fúnra wọn wọ́n máa ń pè nǹkan ní breakfast on the bed wọ́n tẹ̀síwájú mi báyìí gbogbo rẹ̀ ló ti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọkọ mi. sẹ́ẹ̀rí gbogbo bẹ́ẹ̀ tí ń sàbálẹ̀ oyún gbogbo ẹ̀ mọ̀ torí mi mo fún olóyún ìkó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á tọ́pù rẹ̀ wọ́n kí wọ́n máa fi àdí àgbẹ̀ kó máa fi rárá ẹ mọ̀ pé kò ní dé náà skin gangan ojú ara ni wọ́n máa mọ̀ gbogbo spam tọ̀dọ̀ yìí nǹkan sàn dànù ni alábàáyọ̀ lẹ̀ ń ṣe sẹ́ ń gbọ́ alábàáyọ̀ ní ó jọjọ́ òkúnlẹ̀ tiẹ̀ wọ́n wá rọrùn tó ti ẹ̀wẹ̀ nu wèrè. ẹ dákun ẹ pa ní etí sí ń bọ̀ bẹ́ẹ̀ bá ṣe tán ẹ tilẹ̀kùn. ẹ wá kó tilẹ̀. ẹ wo ẹ tún síta. wo ẹ̀jẹ̀ tún wèrè gun ó rí i pé kò ní kú tán. ọmọ gun ní ìfẹ́ ọ̀padà sí ilé ńlá sọ̀wọ́n kò ṣẹ̀ṣẹ̀ dé ni o sì tí ì fara rọmọ rẹ yà wọ́ ta. ní àyà mi wọ́n ló ṣe tó pọ̀. ẹ gbọ́ra yín yé ọkọ tìyàwó